Ọláníyì Dorcas Tèmítọ́pẹ́ Àbẹ̀ní ní ọdún kan lókè èpè hallelujah. Afẹ́fẹ́ ṣege oko lálo ẹ̀fúùfù lẹ̀lẹ̀ dágé oko rìsàrìsà ó fẹ́lẹ́lẹ́lẹ́ ó kù rìrìrì bí ìgbàrà fẹ́ sán. Ọlọ́jọ́ ń kájọ́ olóṣùn kaṣù ọlọ́dún kadún April 29 ní ti Tèmítọ́pẹ́ Àbẹ̀ní ọlọ́pọlọ pípé nọ́ọ̀sì tó gbàràwọ̀ tó ń fi ìwòsàn ṣe tẹrú tọmọ lóore. Ìwọ lọ́mọ arẹ̀sà àjèjì ojú tì lálọ́ Baríọ́lá ọmọ ọba dódó egbó ẹ̀kọ́rọ́ arẹ̀sà àjèjì ọmọ okùn oyè ọmọ ọba tó lépo tó lóyin ọmọ ọba tí ń jẹpo tí ń joyin ọmọ ẹlẹ́gbàá ọ̀pẹ fèrèsépò mi ò ní fèrèsépò ní bára arẹ̀sà àánú bọ́lé òbúpo ní yàmọ̀dẹ lára arẹ̀sà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò ojú ló fi dúdú tó fi wẹmọ fún pupa ẹ̀jẹ̀ dúdú tán ẹ tún wá jẹ pupa ọ̀rọ̀ mi níjó ìyá rẹ̀ sà. Iná òdì ara sọ̀ngbẹ́ iná sùn wọn máa kọ iná sùn wọn máa bo iná lẹ́rú iná sì lọ́mọ iná ẹrú ògbọ́dọ̀ jọba ìwọ̀fọ̀ ògbọ́dọ̀ dúye lálọ́. Àkìnbó ní pọ̀nà sọ ní bọ̀m̀bù epo ni wọ́n fi ń tẹra wọn nílé Ọbámọdé. Okú ayẹyẹ orí kádùn ọdún ní òní sọdún ìbànújẹ́ àyànfẹ́ ló ń kí ọ àṣẹ ìṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí.